kú dédé àsìkò yìí. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ kì í ṣe ọ̀rọ̀ tó pọ̀, kákàn dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú, àwọn tó ń ṣe dáadáa bó tiẹ̀ jẹ́ pé wọn ò tó nǹkan. Àwọn tí ò ṣe dáadáa náà ká dúpẹ́ lọ́wọ́ wọn, ká kí wọn, ká yìn wọ́n. Àwọn tí wọn ò fẹ́ràn aráàlú tó jẹ́ wípé ara wọn nìkan ni wọ́n fẹ́ràn, ẹ jẹ́ kí àwọn náà wọ́n kú iṣẹ́, gbogbo ládá, gbogbo ìdájọ́ tó tọ́ sí oníkálukú lọ́lọ́run kúkú ni ó fi ránṣẹ́ sí. Kò sì ní pẹ́ kò ní jìnnà lágbára Olódùmarè. Ṣé rí kì bá ti dùn tó bá jẹ́ wípé àwọn èèyàn àwọn ará bí, àwọn olóṣèlú, àwọn ọba tó bá jẹ́ pé èèyàn wọn ó wà nínú àwọn tí wọ́n ń jí gbé tàbí tí wọ́n ń pa. Tó bá jẹ́ pé àbìlù ọ̀rọ̀ wàhálà terrorist yìí táwọn kan ń parọ́ tán ń pè ní bandit tó bá ti bìlù wọ́n, ṣé ẹ mọ̀ pé níjọ́ tí kìnìún bá ń wọ ìgboro tó ń pọmọ tálíkà, àwọn alágbára ìlú ò ní rí, ẹ jẹ́ kó wọlé kó pọmọ ọba. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn wá jù bẹ́ẹ̀ lọ. Wọ́n jí ọba gbé, wọ́n pọba, wọ́n ṣe gbogbo ẹ̀, ìròyìn aburú tá à ń gbọ́ lórí rédíò jù nù, tíwé ìròyìn ń kọ jù. Yóò ti sọ àwọn tó ń kọ gan, wọn ò tiẹ̀ lè kọ gbogbo ẹ̀ tán. Ṣùgbọ́n aburú tó pọ̀ jù ń bẹ, wọ́n pa ọba nílẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Oǹdó. Bí wọ́n ṣe ní ọba yẹn náà takútú tó, wọ́n dẹ̀ pa gbé bẹ́ẹ̀ náà. Ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ bá ńlẹ̀ Yorùbá ni. Ìbáwọn kan ní ẹ lọ pàdé tí wọ́n ti pàdé lọ́balọ́ba bọ̀, ṣé nípínlẹ̀ Ọ̀ṣun àbí nígbà yẹn lọ àbí ìpínlẹ̀ Oǹdó náà ni, àpagbé náà ni. Irú ìlú wo la wá wà? Irú ìlú wo la wà tó jẹ́ wípé ààbò lè ṣiṣẹ́ mọ́ àfi k'Ọlọ́run kó ṣàánú wa? Àwọn wo ló wà ń díẹ̀ tá à ń béèrè lọ́wọ́ ara wa yìí? Ẹ ti mọ̀ wípé ẹni tí ò lẹ́ni nímọ̀sán kò lè mú bàbá lẹ́ni mọ̀sán. Àwọn ará bí ń fọlá jiyọ̀, ọlá àwọn wo lágbára ò fi ká wọn, torí wọn ò kọjá àánú gbó tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́ba tán, wọ́n kúkú ti sọ̀rọ̀ báyìí. Àjọ àgbáyé ti ní nọ́mbà 4 ni wá nínú ìlú tí ìfẹ̀míṣòfò tó ti ń jayé ọba. Nọ́mbà 4 ni wá lágbàáyé. Àjọ àgbáyé ló sọ bẹ́ẹ̀, ó jáde nínú ìwé ìròyìn. Ọjọ́ wo la wá fẹ́ kú ń bẹ̀? Èmi ò bújọba kan, mo sì bújọba o. Tí n bá ní mi ò bújọba torí pé tí ò jẹ́ ń bújọba ni pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìjọba náà ló wà ń bẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀, ìjọba náà ló wà ń bẹ̀ ní ìsìn. Àwọn tó ń ṣe ló yàtọ̀. Kí ni wọ́n ń ṣe láti fi gba ẹ̀mí aráàlú là? Kì í ṣe pé àwọn aṣòfin wọ́n jókòó sílé, à ń bi wọ́n léèrè ni. Òfin tó lè dá àwọn ará bí yìí lọ́wọ́ kọ́, pàápàá jùlọ lórí ẹ̀sìn, lórí awuyewuye tí à ń gbọ́ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn mùsùlùmí nìkan. Tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sì ń jáde ń bẹ̀, kì í ṣàwa nìkan lákọ̀ọ́kọ́ sọ lórí ìkànnì yìí tí àwọn èèyàn ń ròyìn ẹ̀ ni. Torí pé àwọn agbésùnmọ̀mí ń sọ pé ní táwọn fẹ́ ní ṣàríà. Ẹ̀mí àwọn dẹ̀ ń sọ pé orílẹ̀-èdè mùsùlùmí, orílẹ̀-èdè ṣàríà lórílẹ̀-èdè Nàìjíríà. Kò sì síjọba tó jáde tó ní págà mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ dá wàhálà alẹ̀. Ṣé ká wá sọ pé àjọmọ̀ gbogbo wọn ni? Torí bẹ́ẹ̀ èèyàn ò bá mọ̀ ń pa ọ̀rọ̀, wọn ò ní parọ́ mọ́ lójú ẹ̀ kó sì dákẹ́, kó mọ́ lè takútú pé ẹ má fi lọ̀ mí o, mo mọ̀ jẹ́. Ńjò la fẹ́ bọ́ ń bẹ̀. Ṣé kò mọ ọjọ́ gàté báyìí? Ẹ gbọ́ nǹkan tí arákùnrin olórí ọmọ ogun orílẹ̀-èdè yìí, Chief of Defence Staff, tó sọ. Ibi mò ń bọ̀ gan-an. Ó ní
àwọn ò lè jagun ṣẹ́gun àwọn tẹ́rọ́rìstì tí àwọn ará ìlú tí wọ́n wà ní ìgbèríko àwọn ọ̀dọ́ tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn. Ó dàbí ká sọ pé àwọn ọdẹ ìbílẹ̀ kíní kankan bóyá tó ń sọnù, because bó ṣe sọ ó sọ bíi pé it's only when locals are ready to work with us can we successfully wipe out the issue of terrorism in the north. Ó sọ ó ní north ṣé àwọn lè jagun ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀dọ́ àwọn aráàlú. Ṣé ẹ mọ̀ pé túmọ̀ pé wọ́n mọ̀ pé ní north yẹn o ejò lọ́wọ́ nú, gbẹ́jọ́ ọ̀bá lọ́wọ́ nú káwọn olórí wọn àwọn leaders wọn kán fẹ́ pa wọ́n tán nítorí ọrọ̀ àti dúkìá, wọn ò ní máa pa wọ́n tó bẹ́ẹ̀ yẹn kán má sọ̀rọ̀. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ gbọ́ pọ́n pa ọmọ Sultan? Ṣé ẹ gbọ́ pọ́n jíyàwó Sultan gbé? Àwọn emir yòókù bí wọ́n bá tiẹ̀ wá lọ ọ̀dọ̀ àwọn emir tẹ́ ń gbọ́ àwọn emir tí ò ṣe ti àwọn tó jẹ́ ojúlówó tí wọ́n ń sponsor àwọn people yìí ni. Ọ̀nà àti ìfọgbọ́n tó wipe àwọn emir yẹn tẹ́ ẹ bá fura ẹ lọ wádìí àwọn emir tí ò sí ní kákọ́ọ̀sì wọn nu ọ̀kọ́jà àwọn emir Haúsá gan-an tí kì í ṣe Fúlàní. Níjọ́ tí a ti ń sọ̀rọ̀ strike tí Trump tó strike ní Sokoto, kí ni Sultan sọ? Ìtí wọ́n wà lórí ẹ̀ ò kọjá kan sọ orílẹ̀-èdè yìí di ẹlẹ́sìn kan, léyìí tí àwọn ìjọba àwọn agbẹnusọ ìjọba àwọn olóṣèlú gan ò lè sọ pé bẹ́ẹ̀ kọ́ torí wọn ò jáde kan sọ̀rọ̀. Wọ́n àlẹ́jì wọn ò mí wọn ò gbìn. Wọ́n ń sọ̀rọ̀ àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ ní Benue, Borno, Taraba gbogbo ẹ̀ káàkiri. Sultan wá dáhùn. Ọ̀dà chief of defence staff ó ní kó fa àwọn èèyàn tàwọn lẹ̀ o kán lọ gbógun ká àwọn terrorist mọ́núgbó kán gbógun lọ síbẹ̀. Ṣé sì nìyẹn nínú response Sultan ní spare us excuses, leave these people alone, our innocent youths. Take the fight to the terrorists. Olórí ogun orílẹ̀-èdè Nàìjíríà ló ń bá wípé kán lọ bá àwọn terrorists inú igbó. Àánú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àsìkò yìí sì ń ṣe mí bí wọ́n ṣe ń kú sójú ogun. Torí bí wọ́n ti ń pa wọ́n tó tán ní ìyá tán ní bàbá tán lọ́mọ tán níyàwó, bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò ń gbókun sí lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn gómìnà kọ̀ọ̀kan torí wọ́n padà tún náwó lé wọn lórí ni. Ṣé bẹ́ẹ̀ gbọ́ gọ́fúnà tó ń ti nínú bọ́jẹ̀tì 7.1 billion naira ló fi rehabilitate àwọn repentant Boko Haram, síbẹ̀ wọn ò jáwọ́. Àánú àwọn ọmọ ogun yìí ń ṣe mí pàápàá jùlọ wọ́n ń pariwo pé àwọn èèyàn join ṣe ológun. Bí wọn ò bá róúnjẹ jẹ tìlú ò tòrò tìlú ò dán kán tó lọ dojúkọ ogun tẹ́rọ́rìsì lásìkò yìí. Ọmọ yín mélòó ló wà ń bẹ̀ lójú ogun? Bọ́mọ yín bá wà nù sójà, ọ̀gá sójà ní ọ̀jẹ̀ kò ní lọ jagun. Ọmọ àwọn pípù yìí mélòó? Ẹ̀yin ọba, ẹ̀yin emirs, ọmọ yín mélòó ló wà ní war front? Ọmọ politician mélòó ló wà ní war front? Ẹ wá ń pariwo àwọn èèyàn join sójà. Ogun afẹ̀míṣòfò tẹ̀ ń wò yìí ó kọjá bí tá a rí dé o. Bá a ṣe ń wo ìkọ́ lórí mọ́ o, ó ti gbìnà yá o. Wọ́n ti fọwọ́ yẹpẹrẹ mú o nítorí pé onílù tó ń lù fún Ròmí ó ń bẹ ìsàlẹ̀ odò. And sponsors yìí allegedly àwọn kan sọ pé wọ́n à lè láwọn ò mọ̀ wọ́n, wọn ò sì lè láwọn ò mọ̀ inú igbó tí wọ́n ó sì wá jẹ́ Trump láti US ló mọ ibi tí wọ́n wà. Kí wá ní Nàìjíríà ní gan?
ní nǹkan ìjà ogun ẹ sì free everybody kó ń kálukú kó gbébọn dání. Ṣé téèyàn mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tó bá níbọn nínú abúlé kan tí tẹ́rọ́rìsì bá wọbẹ̀ wọn ò ní pé lọ? Ṣé ló ti ń dàbí ìgbà tí wọ́n mú àwọn kan lọ́wọ́ dání fáwọn kan? Láísẹ̀nsì wo làwọn afẹ̀míṣòfò gbà? Kí lẹ fẹ́ kí wọ́n kàn fi máa káwọn aráàlú fi máa gbára wọn lẹ̀? Kí ló dé? Bẹ́ẹ̀ bá rójútùú sí ẹ jẹ́ káràlú wójútùú sí kó ní kálukú ó ní nǹkan lọ́wọ́ kan wá gba láísẹ̀nsì lọ́wọ́ ìjọba. A sọ pé ìlẹ́gà. Ẹ free everybody, ẹ jẹ́ ká gba láísẹ̀nsì. Nígbà èèyàn bí 30 bá ní nínú community kan àbá díẹ̀díẹ̀ láàbọ̀ nú ẹ̀. Ẹgbẹẹgbẹ̀rún sójà tí àwọn tó ń sponsor wọn bá sì ń wà nínú àwọn alágbára tó ń tẹ́ wà nínú ìlú yìí tí àṣírí wọn ò sì tú. Ẹgbẹẹgbẹ̀rún sójà kò sí ìlú tó ti lè wáyé kọjá l'Amẹ́ríkà. Ẹgbẹẹgbẹ̀rún sójà ò lè ṣẹ́gun àwọn àfẹ̀míṣòfò táwọn yìí toró ti lọ́wọ́ onílé nú. Àwọn wo ni allegedly lónílé tà ń sọ? Gbogbo èèyàn ló ń sọ̀rọ̀ torí pé n tó lè pẹ̀lú ìwádìí tí ẹ̀ ń sọ pé ẹ rìlíìsì orúkọ àwọn sponsor. Tẹ́ ẹ bá rìlíìsì wọn gan kí lẹ fẹ́ fi ṣe? Ẹ̀yin tó jẹ́ Gumi gan tí gbogbo ayé tí ń allege bóyá gbà kan wọn ni ẹ pè DSS ó tó kúrò ń bẹ̀. Èèyàn bíi Sultan ń sọrú tó sọ yẹn káwọn ológun lọ kán fà àwọn ọ̀dọ́ tí wọ́n lé àtàwọn aráàlú àwọn kán lọ gbógun ti tó àwọn tẹ́rọ́rìsì inú igbó kán gbógun tẹ̀lé wọn. Ṣáwọn èèyàn tá a máa jọ máa ṣe rèé? Wọn ò fẹ́ kán pẹ̀lú, wọn ò fẹ́ kí ìlú tú. Gbogbo ẹni tó ń débẹ̀ ló fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. A sọ pé kò dáa bẹ́ẹ̀, ṣùgbọ́n ṣé àwọn táàjọ máa pera wa ní nǹkan kan náà ni? Ẹ gbọ́rọ̀ burúkú. Kò sí support. Gbogbo ọ̀rọ̀ tí Sultan àti Gumi bá sọ jáde ọ̀rọ̀ tó lè di wàhálà láàrin ìlú ni. Ṣùgbọ́n ìjọba ń sá fún ẹlẹ́yàmẹ̀yà. Èwo ló wá ṣe àjòjì síjọba bí wọn ò bá mọ̀ ṣé wọn ò gbọ́nú ìròyìn ni wọn ò sì mọ nǹkan tó tó àti nǹkan tó yẹ. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àbúyìn òótọ́ ọ̀rọ̀ ní bitter truth ni. Ṣé ẹ̀bùn kó ti ń débi bọ́wọ́ ọ̀bá ṣe é sán àákálérí. Àwọn tí wọ́n ń pa yìí ẹ jẹ́ á gbà pé northerners ni wọ́n, ẹ jẹ́ á gbà pé mùsùlùmí wà láàrin wọn, ààrẹ wọn ni yín. Gbogbo àwọn mínísítà tí ò ṣe dáadáa lábẹ́ yín náà àwọn náà ń padà lọ wọ́n fẹ́ lọ ṣe gómìnà o. Gbogbo àwọn tí wọn ò jẹ́ kí iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe kó hàn síta wọ́n ń padà lọ ṣe gómìnà o. Ṣé bẹ́ẹ̀ náà ni ó sì máa rí lọ tírú wọn bá tún padà dé ipò tí wọ́n tún ń sọ pé free bandit? Bí nǹkan kan bá ṣẹlẹ̀ tí wọ́n bá fẹ́ gbógun ti agbésùnmọ̀mí, Sultan ó jáde, Gumi á jáde. Wọ́n á ní wọ́n fẹ́ war against Islam, northern Islam. Wọ́n á ní wọ́n fẹ́ gbógun ti northerners Islam religions àbí nǹkan. Ẹ̀sìn tí wọ́n ń pariwo yìí náà ṣé bẹ́ẹ̀ ni wà wọ́n dáa tó? Ṣé lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ pé bẹ́ẹ̀ bá kúrò ní ẹ̀sìn mùsùlùmí wọ́n ní tí ẹ̀sìn yẹn sọ nìkan pa? Ìyẹn náà lẹ̀sìn gbé kiri o pé dandan ni ó gbọ́dọ̀ jẹ́ ní tí orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe. Ṣé dandan ni? La ṣe ń béèrè pé tẹ́ ẹ bá lẹ̀ fẹ́ division, ẹ fẹ́ restructuring, bàbá wa excellence kí ni solution? Wọn ò fẹ́, wọn ò dẹ̀ sinmi pípààyàn. Wọn ò sinmi gbígbé ogun ṣàríà kiri, ogun jihadi, holy war nínú ẹ̀sìn tí ẹ sì fẹ́ káwọn èèyàn ó ṣe. Wáàsí làwa rò pé wọ́n máa ń ṣe fún èèyàn tó bá tẹ́ lọ́rùn yóò darapọ̀. Ìwàásù ní tìlànà kìrìsìtẹ́nì ni wọ́n fi ń jèrè ọkàn. Èwo ni bá àtàdá lórílẹ̀‐èdè Nàìjíríà? Àwọn kan ò sì lẹ́tọ̀ọ́ sí bá àtàdá. Àwọn darandaran lásán wọ́n ń gbé AK-47 káàkiri. Ẹ̀yà kan ni wọ́n o. Ṣé ò fẹ́ máa jọ bí ẹni pé ọwọ́ ẹ̀yà kan wà lẹ́yìn
ọwọ́ àwọn kan wà níwájú, àwọn kan ló dẹ̀ di àwọn kan lọ́wọ́ sẹ́yìn. Àwọn wo ni? Ọmọ Nàìjíríà, wàhálà wà tí Sultan bá lè sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde, tó lórí ogun bá ní ẹ jẹ́ á pa àwọn afẹ̀míṣòfò run lókè ọ̀yà ní north, ṣùgbọ́n a lè dá ṣe o àfi tẹ́ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Kó dìdí ọba àtolórí ẹ̀sìn wá jáde pé fáwọn èèyàn ti wálẹ̀, fáwọn yóò ti wálẹ̀ o, lọ kógun jà àwọn tẹ́rọ́rìsì inú igbó, nígbà tí ò sọmọ wọn ń bẹ, tí ò dẹ̀ sọmọ olóṣèlú kankan ń bẹ. Tó bá kọ wájú sí ẹ kó o ta, pàápàá jùlọ ọmọ Yorùbá, tó bá kọ̀yìn sí ẹ kó o ta, tó bá kù ọ nìkan kó o tèrò ara rẹ pa. Tó o bá retí èèyàn tí ó yọ ọ́ nínú àjàgà tó wà nílẹ̀, irọ́ ló pa o. Lẹ́yìn 2027 a lè sọ tó lè ṣẹlẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ yìí mọ̀jẹ̀ kan pa ọkọ tó di 2027 o. Bọ́yọ́ Ọlọ́run tó lè ṣàánú wa lẹ́yìn 2027 tó rà àmì ru ọkàn bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Olóṣèlú ni wọ́n, wọ́n ó sì ní nǹkan kan lọ́kàn tó ráwọn náà rí bó ṣe ń lọ. Wọn ò sì ní fẹ́ kórúkọ wọn bàjẹ́, wọn ò sì ní fẹ́ gbé ẹkẹ́lòmíì jogún afẹ̀míṣòfò lọ́wọ́ wọn. Bẹ́lòmíì bá tiẹ̀ wá jogún ilẹ̀ Yorùbá wọn rògò. Àfi ká tètè adẹ̀kí olóyè Sunday Ìgbòho náà tí wọ́n ti gbé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti ìpínlẹ̀ ti ilẹ̀ Yorùbá tí wọ́n gbé lé wọn lọ́wọ́. Àkí wọn, Ọlọ́run bá wọn ṣe, ká má jẹ́ kó pẹ́ títí ọ̀rọ̀ inú igbó wa ó fi di èèwọ̀ fún àwọn afẹ̀míṣòfò. A sọ pé Fúlàní, a sọ pé Haúsá, àwọn afẹ̀míṣòfò ìrántí ọ̀bá àwùkan jẹ́. Gbogbo ẹ̀dá tó bá wá lọ́wọ́ sí dídààmú tá à ń dààmú lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò, ẹ̀mí wọn ò pin lójijì ni o. Gbogbo ẹ̀dá mi kì í fẹ́ fọmọ wọn ṣépè torí inú ọmọ wọn míì lè má dùn sí kọ́mọ tí ò ṣẹ̀ àbí ìyàwó tí ò ṣẹ̀ àbọ̀kọ tí ò ṣẹ̀ kọ́mọ bá jìyà ẹ̀ṣẹ̀ àwọn olórí burúkú yìí. Bá a bá rí nínú wọn tí wọn ò fẹ́ kórílẹ̀‐èdè Nàìjíríà ò ní ìsinmi, ewé ojú omi ò kì í ní ìsinmi, wọn ò ní ìsinmi dọjọ́ alẹ́. Ìsinmi tí wọ́n bá ní lásìkò yìí, ìyà ọjọ́ alẹ́ ló máa padà jẹ́ fún wọn. Wọ́n ráre kù ni. Nínú àwọn tó dorílẹ̀‐èdè sí ti ẹ́ dà wá sí, ẹ wò pòtọ́pọ̀ tí kan wà nù wọn. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ń bọ̀ o, ó sì dé tán. Bitter truth ni o, bó bá kàn ẹ́ ṣàtúnṣe, bó ò bá ṣàtúnṣe dájọ́ lọ́wọ́ ara rẹ̀, ẹjọ́ ara rẹ̀ dá fúnra rẹ̀. Tó o bá ti wá rí pé o jẹ̀bi, tó o pe ọkàn ara rẹ̀ sí àkíyèsí pé tí mò ń ṣe yóò máa dà, ṣe bí èmi náà bímọ, ṣe bí mo léèyàn, kí gan ni mo fẹ́ gbà nínú àìnílọsíwájú àti àìnísinmi orílẹ̀-èdè. Wá lọ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run kó o dẹ̀ jáwọ́. Ṣùgbọ́n tó o bá ṣe bẹ́ẹ̀, iná Ọlọ́run ó jó ẹ. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi, ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá.